orúkọ tèmi ò yí padà. Dára ni wọ́n ń pè mí. Mo kàn fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi ni mo tún fẹ́ fi àwọn nǹkan kan tó yín létí. Mo rí pé ó yà mí lẹ́nu, ó jọ mí lójú ni o. Mo dẹ̀ mọ̀ wípé kò sí èèyàn tó máa gbọ́ tí ò ní yà lẹ́nu tí ò sì ní jọ lójú náà. Ó ní write up kan tí ó tẹ̀ mí lọ́wọ́ níbí tí ó ń sọ wípé Jide Sanwo-Olu, Governor Lagos State. Wọ́n ní àwọn Lagosians tẹni mọ́tò láìpẹ́ láì jìnnà ó dẹ̀ pé as from December 1st bẹ́ẹ̀ yẹn ẹ máa bẹ̀rẹ̀ sí ní sanwó parking space. Tẹ́ bá kọ́ ilé yín, tẹ́ páàkì mọ́tò yín síwájú ìta yín, ẹ máa sanwó monthly parking. Torí pé Lagos State need owó, wọ́n dẹ̀ fẹ́ take Lagos State lọ sí another level. Level wo? Governor Jide Sanwo-Olu ẹ tún ti dé. Governor Jide Sanwo-Olu kí ló dé? Ẹ ń fara ní àwọn aráàlú. Kí ló dé tó ṣe jẹ́ pé ìnira ni ẹ̀yin politicians máa ń like láti fún àwọn aráàlú? Ṣé nínú gbogbo situation tó wà lẹ̀ tí ò sówó tí gbogbo nǹkan tó le koko tí gbogbo ọjà wọn? Ẹ láwọn tó bá tún kọ́ ilé wọn, tó ti ra ilẹ̀, tó wá ní mọ́tò tó páàkì mọ́tò wọn sí iwájú ilé wọn, wọ́n á sanwó parking space. Ìyẹn náà dẹ̀dà. A jẹ́ wípé tó bá wọnú àwọn tó kọ́ tó ní big compound tí wọ́n ṣe parking space síbẹ̀ sínú bẹ̀. A jẹ́ wípé àwọn yẹn náà wọ́n á máa sanwó nìyẹn o. Governor Jide Sanwo-Olu èló lẹ́yìn máa san monthly. Àbẹ́yìn náà ní mọ́tò ni. Oh, official car tí Nigeria government, Lagos State government gbé fún yín ni. Ẹ ní láti sanwó parking space ṣe ríra yín. Torí ohun tí Bàbá Tinubu àti Rẹ̀mí bá ti sọ fún yín pé kẹ́ ṣe, ẹ kàn máa gbé lọ straight ní yín kì í yẹ̀ wò. Tó bá ṣá ti pay ẹ̀yin kọ́kọ́sì yẹn, any other person wọ́n lè lọ kú. Àwa mọ̀ pé ẹ máa sáré pé ẹ máa need owó sí, ẹ máa need owó, ẹ ti miscalculate. Ẹ ti miscalculate. Ẹ ti rò wípé gbogbo bitibiti owó tẹ́ ń kó jọ láti jọ pẹ̀lú godfather Governor Jide Sanwo-Olu, ẹ ti rò wípé ó ti tó àtúnṣẹ́kù, kò wá padà tó ibi tẹ́ máa rò wípé ó máa dé. Ẹ máa padà nídìí owó ni. Ìgbà tẹ́ ti ṣe sí dọ́là ẹ̀yin fúnra lára yín lẹ ti bá yé dọ́là jẹ́. Àfà tó ní ìyàn mú ni ọmọ tiẹ̀ náà ò ní jẹ tírà. Ṣèbẹ́yìn lẹ ra dọ́là pa. Very soon dọ́là kan tó 1,000 naira ni. $1 to 1,000 naira ló máa jẹ́. Ìgbà yẹn orí àjọ ta gbogbo yín. Ìgbà tẹ́ ti wá ra dọ́là ẹ mọ̀ tẹ́lẹ̀ pé owó ò ní tó. Primary election lásán lẹ ṣe. Ẹ mọ̀ iye òbítíbitì owó tí olùlẹ̀ ná in dollars. Ó ti wá fúyẹ́ nsìn gbogbo ọ̀nà báyìí lẹ wá fi ń wá owó. Ẹ mọ̀ pé health-wise ẹ máa ní láti pump owó síbẹ̀ láti gbé gbogbo ẹ̀ dúró. Wọ́n yẹn ń lọ, bọ́n yẹn ń bọ̀ gbogbo ẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní fowó shock everywhere. Ẹ fẹ́ náwó pa. Ṣẹlẹ̀ mú owó náà ni. Ẹ fẹ́ náwó kú. Ṣùgbọ́n tẹ́ bá wá ná gbogbo owó ìtàn náà tó wá di the end tẹ́ tó wá fìdí rẹmi. Bàbá ẹ wá sọ wípé tó bá ti lé yín ẹ ń bọ̀. Àbí kí ni mo ti ẹ̀ gbọ́ yẹn gan-an? Ẹ jẹ́ kémi àti yín gbọ́ náà. Ẹ jẹ́ àtúngbọ́. Ẹ jẹ́ àlọ́ jì. Bàbá náà mi máa padà lé. Ẹ̀yin náà fẹ́ ti gbọ́ fúnra lára yín. Ó ti pẹ́ tèmi ti ń gbọ́ bọ̀ ó túbọ̀ ń clear sí lójoojúmọ́ ni. Ṣé lóòótọ́ ni bàbá Ọbásanjọ́ ò kì í ṣọmọ Yorùbá ni tán ní àwọn ọmọ Yíbò ni wọ́n ní Yíbò ni bàbá Ọbásanjọ́. Àwọn kan ní bàbá ẹ̀ Yorùbá màmá ẹ̀ Yíbò because kò yé mi o. Àbẹ́ ẹ̀rí làlẹ́ẹ̀kẹ́ bàbá Ọbásanjọ́ ni. Ẹ gbọ́ fídíò yìí. In Nigeria today, if your father is a Yoruba man, you are a Yoruba man. If your father is an Igbo man, you are an Igbo man. Obasanjo's father is an Igbo man. Are you saying Chief Olusegun Obasanjo is an Igbo man? He's an Igbo man, yes, he's an Igbo man. Quote me.